Aláàfin Ọ̀yọ́ ẹni tó Ifá bá mú wọn gbógun tì í gómìnà náà yóò ní fẹ́ fi ẹni tí Ifá mú kò ní fẹ́ filẹ̀ sóyè yóò fẹ́ ṣe tiẹ̀ tó bá yẹ lọ́wọ́ ẹni tí Ifá ò mú Ifá máa fà á ya tó àtàbà tó bá lọ́wọ́ ẹni tí Ifá ò mú ẹni ò ní pẹ́ lórí oyè ìyẹn ní ìkejì àwọn ọba tilẹ̀ Yorùbá wọ́n gbàdúrà ká má rí bí wọ́n jẹ́ lọ́ba ilẹ̀ Yorùbá àwọn ọlọ́ba ilẹ̀ Yorùbá wọ́n gbàdúrà fún ìṣọ̀kan tó fẹ́ àwọn ọba Yorùbá náà máa takura wọn àwọn ọba Yorùbá wọ́n máa lókun tira wọn àwọn ọba Yorùbá wọ́n máa dà wọ́n láàmú ká gbé wọn láàfin ká lé wọn kúrò ká gbé wọn lọ sí kóòtù ká rọ̀ wọn lórí oyè yìí ló wà ní 2025 ẹ ṣe. bára ayé bá bẹ̀ mí mi ò ní gbọ́ o lórí ọ̀rọ̀ bá bẹ̀ mí ò ní gbà ká ẹ pẹ́ bẹ́ẹ̀ lọ́gbọ̀n ká ẹ bẹ̀ mí mi ò ní gbà o mi ò tiẹ̀ ní gbà ní ẹ̀ lè sọ ẹ ṣe máa sọ fún mi ẹ sọ fún mi ò ní wà lórí tíìfì máa wà lórí tíìfì ibi tó kó fọ́gbọ́n ìmọ̀ òye dọkumẹ́ntìrì wà ńbẹ̀ eré alárabàrà wà ńbẹ̀ àwọn ìtàn ìṣẹ̀ǹbáyé wà ńbẹ̀ àwọn òní àti òlọ́mọ nínú ẹ wò ó ẹ máa wo Alore TV. orúkọ mi ni wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global. Alore TV ẹ máa wo ẹ̀kọ́ pọ̀ ń bẹ ìrírí ayé pọ̀ ń bẹ òtítọ́ pọ̀ ń bẹ ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. Alore TV. Alore TV. Nílé nínú òkúni, ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Alore. Alore. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ máa wò ó.